Africa Content TV. Àwọn tó jẹ́ báàgì ni àwọn tó jẹ́ bí ọ̀rẹ́ mi wọ́n ní kí n fi sílẹ̀ fọlọ́. Àsìkò tèmi lóde àjọ̀dún wálé. Kí ló dé jẹ́ ẹgbẹ́ pàdé ẹ̀sọ́? Iná tó lọ ń tọ̀ lẹ́yìn tó bá ṣe fóògùn látọdún tó kọjá bàbá ní Yéṣu múlẹ̀ sí mẹ́rin lẹ́kọ̀ọ́. Eléyìí kì í sóògùn ògbó ọmọ ṣe èdè kọ́rẹ́sì nàdé. Wọ́n yàtọ̀ sáwọn yàmà yàmà. Kàǹsíwà oúnjẹ bẹ́ẹ̀ gbọ́dọ̀ bàbá ní Yéṣu máa kọ́ fún yín. Ọmọdé rí láyà o, àlè lálẹ́ gbà. Òun dàbí bí o bá fẹ́ ìyàwó, àlè lálẹ́ gbà. Bí o bá ní ìyàwó mi ló ṣe rẹ̀ bó ṣe bẹ́ẹ̀. Àràfẹ́ ọlọ́fẹ́ àwọn omi o, àlè lálẹ́ gbà. Owó ló bá pa o, àlè lálẹ́ gbà. Ṣùgbọ́n tó bá bú mi, tó bá ta sí mi o, ó máa sọ̀rọ̀. Ìbàdàn yìí bí tó bá ta sí mi, ó máa sọ̀rọ̀. Bí òbí ṣe rédíò, a sọ̀rọ̀ má tẹ̀sí, ó máa sọ̀rọ̀. Bí òbí ṣe ẹ̀fẹ̀, ó máa sọ̀rọ̀. Ìfẹsẹ̀ ìwọ kan máa sọ̀rọ̀, ó máa sọ̀rọ̀. Ọ̀fẹ́ lóhùn, àlèkà sí lára, ó máa sọ̀rọ̀. Àwọn bọ́ọ̀lì tó bá gbà ṣe rí o, àwọn àgbà. Tó bá gbà ṣe rí, àwọn àgbà. Lórí ìwèrè lọ fi wọ́n wèrè lówó láti wèrè. Ọ̀fi wèrè. Ẹ̀jẹ̀ ìṣeré ìgbà Yéṣu. Kẹ́ẹ̀tọ́ náwó kẹ́ẹ̀tọ́ jẹ́kù. Òun ní àwọn ṣe é bí lòdì. Àwọn ṣe lọ́sí fíìmù. Òun ní àwọn ṣe bá Yéṣu. Ìbálòpọ̀ dàbí èsì ẹ̀mí àti lọ́rin. Ẹ̀mí àti lọ́rin.
kábíyèsí ọba àdúrà. Ẹ̀míà ọba Ìlọrin tó ní respect. Ọba Ìlọrin ó dàbí pé káàbí wé òjíṣẹ́ ńlá mo mọ̀ pa síwájú ọlọ́run ọba. Ààrẹ ọlọ́run òjíṣẹ́. Ọba Ìlọrin yàtọ̀. Bàbá ní Yéṣu wò nínú gbogbo ọba. Ẹ̀mí àti Ìlọrin. Dr. Ibrahim Lulu Gabari. Gabari ọmọ Gabari Zulu. Ìbáyí Ìlọrin o. Báwo ló fọ́nrán sí mi kí dáadáa? Bẹ́ẹ̀ iná bàtà iná màmá. Ṣéwù iná bàtà iná yàrá. Iná bàtà iná yàrá. Ṣé alábíà ni òkòdé ń bọ̀? Kábíyèsí àkìrí. Kẹ̀kẹ́ fún mi bá mi. Ẹ bá lè ṣéwù. À ń ṣe lọ́sẹ̀ fí. Ìbá yìí dáńgà síwù. Ẹ̀yin lápájúmọ̀ ńlẹ̀ yìí. Dáńgà síwù ní lọ́rin o. Dáńgà síwù ní lọ́rin. Èèyàn kọ́lá olóòtú o. Èèyàn pé gàlá àlè dáńgà síwù o. Dáńgà síwù ní lọ́rin. Àwọn kọ́lá olóòtú ọmọ àdáyà bá ní ti àjọ. Ẹ wá tọ́jú ọ̀gá wa tó. Ọ̀gá wa kọrin kọrin o. Inú yìí. Báwo lórúkọ rẹ̀ sì tó dá síwájú wa? Àwọn méjì lámọ̀ nílùú yìí, Abúlé, àwọn méjì lámọ̀ nílùú yìí. Amọ̀lẹ́ dáhùn ní Ìlọrin. Àtàlìsáré ọ̀gbọ́lá. Dáhùn ní ìlú abẹ́fẹ́. Àtàlìsáré ọ̀gbọ́lá. Aṣíwájú wa ni wọ́n. Nílọrin àgbọ̀já bí. Àtàlìsáré ọ̀gbọ́lá. Wọ́n wà láàrin Adíjá. Àti ìyá wa ìyá aládùúgbò. Ìyá gbogbo ọmọ dá ìyá aládùúgbò. Ìyá aládùúgbò ń bọ̀ o. A máa tó kí n kọ́ ẹ̀sìn à. Ìyá aládùúgbò ń kọ́. Ìyá aládùúgbò ń lọ. Ìyá aládùúgbò o. A máa tó kí n kọ́ ẹ̀sìn à. Kí wọ́n lé ẹ̀kọ́ dàbí mọ́jú lọ́wọ́. Ìyá mi pẹ́ nínú rẹ̀, ó tọ́lá láàfin àpárá. Onísọ́lá dúró káàtó, tó jẹ tó mú tó lómọ tó tí ó ṣe ààrẹ rẹ̀. Ìyá mi pẹ́ àdúgbò arájà Mojísọ́lá. Ó pẹ́ lórí ọ̀lẹ́ ẹ́sìkè. Bẹ́ẹ̀ bá fẹ́ wọ́n lé Mojísọ́lá. Bẹ́ẹ̀ bá dákàrà express. Ẹ lọ sí Tipa Garage. Ẹlẹ́bẹ̀rẹ̀ ìyá akọ ẹ̀sì. Ilé bàbá akọ ẹ̀sì yẹn máa ta. Tójókòó bí a bá àgókè tó. Bàbá ṣe wí ikọ ẹ̀sì àkọ́jọ́. Ìyàwó ìyàwó. Ìyàwó ìyàwó. Ìyá alábàárò mi ò rí ìyàwó ìyàwó. Mojísọ́lá ìyá mi ò ìyá mi. Àbíká ìyá mi ò ìyá mi. Ọmọ olùdó gbé.
ìyá mi. Ayọ̀dà àwọn ọ̀gá ìlú ìyá mi. Fárábẹ̀ òkú ẹsẹ̀ ẹ̀wọ̀n ìlú ìyá mi. Ọ̀gá àbàbíta ìyá mi. Ọ̀gá táyé pẹ̀lú ọmọ ìgbé ìyá mi. Ọ̀gá ẹ̀rù sílá ọ̀hún ìyá mi. Ọ̀gá tààbà sọ́rọ̀ náà lójó. Ọ̀gá kíkẹ́ kúkú ọ̀la ìyá mi. Ohun àyà fọ́dá wọlé tó jẹ́jọ́ láwọn ìyá mi. Ọ̀gá kan àbá ìdí ìdúró ìyá mi. Èpè làgò ìdí ìdúró kọ́lé sí ìyá mi. Ọ̀gá kejì tó ń wọ̀ ọ́ ìyá mi. Ọ̀gá táyé bàbá mi ní ìfúró. Ọ̀gá tàlù máa ń kọ́ mi nígbà tó ń kọ́ ni. Ìyá mi bẹ̀rẹ̀ ìdúró. Mo ti fẹ́ láti wúrọ̀ sí mi o. Ìyá mi ò fi. Ìyá mi bẹ̀rẹ̀ àmì àbá. Ó bẹ̀ tó fúró bẹ̀ sí. Ó bẹ̀ nítorí ṣọ́ọ̀ṣì o. Ó tún ní ìyá àjọ. Ó bí ìyá ní ìgbà àjọ. Ó lọ sí ìfúnpẹ́.